pásítọ̀ yẹn wá ní ṣé òun lọ́rọ̀ ni pé ṣèbí wà lọ ránṣẹ́ pásítọ̀ yẹn lọ ó tún padà wá lẹ́lẹ́kejì ó tún béèrè again ní pé ṣé ay ti sọ ay ní rárá òun ò tí ì sọ fún un máa yẹn lọ ẹlẹ́kẹta ó wá dúró ó wá ní pé ay sọ ay wá ní ẹ Àgbàlá nípa àwọn broke mo lémi náà broke mi rẹ ní fún mi lówó ó ní ẹ ní pé kí n fún wọn lówó kìnìkan mo níbo ni kí n ti rówó ẹ ti gbowó ọwọ́ mi tán ẹ tún ní pé kí n tún fún yín lówó mi ò lówó o ní pásítọ̀ yẹn bá ní ẹ má sọ bẹ́ẹ̀ olúwa mi ò ń béèrè owó lọ́wọ́ èèyàn wọ́n broke ní kìnìkan ó kọ̀ wá bẹ́ẹ̀ ni kò sówó owó pọ̀ lọ́wọ́ olúwa mi ni ó máa ṣe kìnìkan mo ní ẹ wo ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú script tẹ máa ń kà mo lé mi ò lówó lọ́tẹ̀ mo lẹ ti máa ń béèrè tipẹ́ mo lẹ ti máa ń ṣe mo láàmú ilé yìí o èmi máa kọ́ mi ò ní owó I have receipts for every transaction. God bless you. So mo sọ fún wọn ní pé mi ò ní send owó kankan sí wọn lálẹ́ ọjọ́ yẹn ní pásítọ̀ yẹn wá ní it is too late for me to opt out mo ní ṣọ́dígbà tó owó bá kù 200,000 kí n tó opt out ni mo lé mi ò ní owó mo ò dẹ̀ ní fún yín ní owó kankan. I was the one that tell her to leave the church. Gbogbo bí kinní dẹ̀ ṣe lọ gbogbo ẹni mò ń jẹ́ kí AK máa mọ̀ kódà àti January ni AK ti fẹ́ jáàgì wọn táwọn tíìmù wọn sọ fún wọn pé kọ́ sì ní sùúrù ní pé ṣebí owó sì ń wọlé ní pé sísè owó sì ń wọlé ní pé kí n dúró àwọn gan ò mọ̀ pé owó tó ń gbà pọ̀. ẹnìkan bẹ̀rẹ̀ lọ́wọ́ AK pé kí ni wọ́n need owó la need mà owó la raise mà account number yẹn ló rò ní comment section yẹn ẹ jọ nothing is too small nothing 1,000 2,000 5,000 10,000 bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí target wa in the next 24 hours ní 5 million. ẹ̀yẹ lọ gbogbo platform tó máa ń mọ ìrọ̀lọ́wọ́ èmi àti ẹlájọ́ máa ń rìn the hospital ní èmi àti ẹlájọ́ máa ń rìn àárọ̀ Monday ẹ jọ nítorí Ọlọ́run ẹni yìí gbọ́dọ̀ the hospital láàárọ̀ Monday. after today lẹ́yìn èní just go and rest tomorrow you will continue. Continue. Don't go for now tó bá any platform tó bá máa lọ àjọ máa lọ ní. ẹ jọ owó yẹn á pé. bí mo ti ẹ̀ ṣe rí tó láì dà ẹ̀ ó ń kí spirit mẹ́jọ nítorí Ọlọ́run. bí a sọ̀rọ̀ wọ́n just summarize wọ́n wá delete video ẹ̀ just sharp. ìgbà tí mo ṣàyàrí pé mi ní fún wọn ay wá ní pé ṣé mo mọ̀ pé Àgbàlá ní right láti delete video mi lórí page ẹ̀ mo wá sọ fún wọn pé tó bá nítorí pé mo decline one request out of your numerous requests lẹ́sẹ̀ ní pé ẹ fẹ́ delete video mi if you want to delete it please delete it in fact if you want to send me out of your church this night please send me out because I will not give you a dime. mo sọ bẹ́ẹ̀ fún wọn lálẹ́ ọjọ́ yẹn ay wá ní kí n jọ pé kí n má ṣe bẹ́ẹ̀ pé bó tiẹ̀ jẹ́ 50,000 mo wá ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní ẹ̀yin tó jẹ́ wípé a máa mandate mi ní pé iye báyìí ni kí n send tí kankan ò dẹ̀ ní yẹ ó ti wá di pé bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní àti 50,000 àti 5,000 kò sí kankan tí mo ní mi ò ní anything tí mo fẹ́ fún yín wọ́n ṣáà drag ọ̀rọ̀ yẹn pẹ̀lú mi di tó 11 lálẹ́ ọjọ́ Monday mi fún wọn lówó yẹn ìgbà tó dàárọ̀ ọjọ́ Tuesday mo lọ sí hospital tí mo fẹ́ lọ wọ́n gbé mi lọ bàdẹ ṣe dé AK ti sọ fún mi ní pé a gbọ́dọ̀ sùn church yẹn níbẹ̀ lọ́jọ́ yẹn ní pé because they can harm me pẹ̀lú bí mo ti ṣe sọ fún wọn ní pé mi ò ní owó tí mo fẹ́ fún wọn yẹn so lálẹ́ ọjọ́ yẹn báyé ń dé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ní káàbùrú mi máa páàkì gbogbo ẹrù wa ní pé a gbọ́dọ̀ kúrò ní church yẹn mo ṣáà order boat lórí fóònù mi ìṣojú Àgbàlá Gabriel ni a ṣe ń kó ẹrù kódà ìṣojú wọn ni pásítọ̀ wọn ṣe gbé mi níbi tí mo sùn sí tó gbé mi dénú mọ́tò wọn ò béèrè anything lọ́wọ́ wa títí ta fi kúrò nínú chọ́ọ̀chì yẹn a wá lọ tán a lọ sùn sóòtẹ́ẹ̀lì lálẹ́ ọjọ́ yẹn nǹkan tèmi dẹ̀ sọ fún pásítọ̀ wọn àti ay ní wípé fẹ́ lọ jíṣe test ní Babcock láàárọ̀ Wednesday ní 8:00 bọ̀ mi ò ní 200 owó epo. Ọbàdí account number is rolling in the comment section please ẹ jẹ́ ká máa rán wọn létí torí kó má di pé wọ́n máa ti máa lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nothing is too small ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká try kò sí bó ṣe kéré bówó yẹn ṣe kéré tó mi rí pin ní TikTok kò jẹ́ kí n pin ẹ̀ ní TikTok kò jẹ́ kí n rí pin ní ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó ké lady yìí kò tí dìde for a long time kíní dẹ̀ ní solution medical condition ni kò kí n ṣe pé kíní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run
ẹjọ́ ó ń lọ ẹjọ́ yín anybody tó bá lè máa bá. ẹ̀ pé wọ́n ti kúrò ní church Àgbàlá Gabriel wọ́n dẹ̀ ti yọ fídíò mi lórí page wọn ní pé but mo ṣì need help ní pé káwọn èèyàn jọ kó ràn mí lọ́wọ́ and I made that video I posted it on TikTok and my WhatsApp so mo dẹ̀ tún send fídíò yẹn gan sí orí CDM AY àti pastor yìí torí àwọn méjèèjì yẹn nìkan ni mo ní nọ́mbà wọn níbẹ̀ mo send ẹ̀ sọ́dọ̀ àwọn méjèèjì yẹn kó má dàbí ẹni pọ́nmọ́ láwọn ò rí lórí status mi AY wọ́n sọ fún mi ní pé kémi bring down fídíò yẹn ní pé báwo lèmi ṣe máa post irú nǹkan báyẹn mo ní fídíò ti tèmi tẹ̀yìn delete lórí page yẹn torí pé ẹ béèrè owó mi ò fún yín ẹ lọ dá fídíò mi padà tẹ́bà ti dá fídíò mi padà mi ì ní dá èmi náà ní delete fídíò yẹn lórí page mi ó ṣàbẹ̀rẹ̀ sí ní bá mi fà á ní ìjẹta yẹn mi ò dá wọn lò nígbà tó máa wá di ní àná rádà mi ì dá wọn lò bá tó máa wá di ní alẹ́ àná ó bá mi gbogbo chat tó ń bá mi chat mo ti screenshot everything sí AK voice note mo ti forward everything sí AK ìgbà tó rí kébé òun ṣe ń bá mi sọ̀rọ̀ mi ò dáhùn mi ò fáwọn ní positive response. ni pé definitely scam lótìtọ́ òun làwọn people yìí ń ṣe. wọ́n wá ṣe instruction ó yá kí ni nǹkan náà tẹ́ fẹ́ gangan ẹ sọ ó wá níyẹn nǹkan tóun fẹ́ ni pé kí ọkọ lọ take down video mo ní ṣebí instruction lẹ́yìn náà fún mi báyìí ó lóun fún mi ní instruction advice lòun fún mi mo ní ẹ lọ bá mi advice olúwa yín ní pé fídíò mi tó yọ kó dá padà tí ò bá ti dá padà èmi náà ò ní yọ fídíò yẹn lórí péjì mi mo ò dẹ̀ bá sọ anything mo hand call mo lẹ́nu ó wá bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì mi again láàárọ̀ yìí mo wá sọ fún wọn ní pé it is not even about the òtòrò wọn ní láàárọ̀ yìí yẹn tó mẹ́sẹ̀gì mi ó ní pé kémi wá nípa àwọn máa tún fídíò mi ṣe nípa àwọn fẹ́ tún ìmí ṣe fún mi mo ní so èmi ni kí n wá sí church yín kẹ́ padà nù èmi kọ́ lẹ máa rí ó wá ní báwo mo ṣe máa sọ ọ̀rọ̀ báyẹn mo ní it is not even a matter of video any longer owó mi tẹ́ gbà ẹ máa dá padà mo ní tẹ́bà ti refund 3.9. ẹjọ account number yẹn ló ń lọ ní comment section yẹn 50,000 20,000 nothing. I'm not bringing down. ẹjọ ẹ bá wa make sure pé ẹ bá wa fi kọ sí account yẹn torí lady gbọ́dọ̀ wà lọ́spítù ní by Monday morning apá left hand yẹn náà ti tún paralyze so before you continue the story a lot of people béèrè pé kí ni nature sickness yẹn so sáré brief wọn àti ibi tó wà lọ́wọ́lọ́wọ́. spine problem ni mo ní spine problem ni mo ní mo ò lè rìn mi ì lè jókòó mi ò lè dá dúró fún ara mi mi ì lè ṣe anything spine problem ni mo ní. ó dẹ̀ ti fẹ́ máa paralyze. ó dẹ̀ nerves tó di ọwọ́ mi mú ọrùn ló wà nerves yẹn dẹ̀ ti weak òun ló jẹ́ kọ́wọ́ yẹn paralyze ẹsẹ̀ náà ti paralyze ó ti numb mo ò feel anything níbẹ̀ rárá and condition yẹn worst sí nígbà tó yẹ kó yẹ kí n ti ṣe surgery yẹn for long tí mi rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe ń rìn díẹ̀díẹ̀ bọ̀ láti November last year báyìí mi ì lè rìn mọ́ rárá. All right. So continue the story. No, she can't continue. She needs to rest. Mo kọ ní kó wá. Bóyá kí n wá sọ̀rọ̀ bí báyìí. Bóyá kí n lọ play patri yẹn. Because àwọn ọkùnrin tó wà ń sàlẹ̀ wọ́n fẹ́ mọ ibi tó end sí pẹ̀lú bọ̀bọ̀ tó ń bá go back and forth. ẹ jẹ́ kí n sọ kí n manage máa sọ tán. So very fast. So very fast. Yes. So you need to rest. Látàárọ̀ láti jọ ń fa òye. You need to rest. Èmi náà sáré jáde. So ìgbà tí mo sọ fún wọn ní pé owó mi ni mo fẹ́ tẹ́ bá ti lè dá 3.9 tẹ́ gbà yẹn padà I'm not moving any video from my mo wá send number wọn sí AK lọ wá pé wọ́n wá ń bá AK fà látàárọ̀ ní pé AK ní pé kó dá owó yẹn padà nígbà tó dẹ̀ yà tí wọ́n fẹ́ máa play smart ní AK ní pé anything tó bá fẹ́ ṣe kó máa bọ̀ ní life wa ní pé kó wá sọ̀rọ̀ níbẹ̀ àwọn náà ti mọ nǹkan tó ṣe so wọ́n ti àárọ̀ yẹn gan wọ́n tún ní láti máa report live gbogbo bá ṣe ń ṣe live wọ́n rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ witness tí wọ́n ń sọ̀rọ̀ lókè tó gbé sókè pé kó máa sọ̀rọ̀ ìṣe ló ń fẹ́ máa shut wọn down ní pé kó máa sọ̀rọ̀
but it is too late for them. Agbala Gabriel is a scam. I am saying it again. Agbala